Tálàgbà nínú Aláàfin Ọ̀yọ́ àtọ̀nírìṣà lọ̀pọ̀ nínú àwa ọmọ Yorùbá ń jiyàn lé lórí. Wọ́n ní wọ́n fẹ́ mọ lórí aládé, wọ́n fẹ́ mọ lórí ọba. Kàn fẹ́ gbà lébẹ̀. Àwọn kan ti sọ́ dìjà tí wọ́n ń bára wọn fa wàhálà. Òjó Awógbèmí Máyégún Akéwì Oòduà mo dé sílé orin. Ọ̀káàbọ̀. Mo ti mọ́wọ́ lẹ́rán tó, mo ti gbàgbọ́ndò lọ́wọ́ tó. Lórí Tálàgbà nínú Aláàfin àtọ̀nírìṣà àsìkò tó ó wá yẹ ká sòdodo ọ̀rọ̀ hanra wa. Tálàgbà nínú Aláàfin àtọ̀nírìṣà àlàyé dé tí dámọ̀lẹ́kùn ìtànkítàn. Kí n tó forí ṣàlàyé lórí ọ̀rọ̀ yìí o, ẹ jẹ́ kọjọ kọ́ba Aláàfin Ọ̀yọ́ tuntun Imperial Majesty Ọba Bímbọ́lá Akeem Aláàfin Ọ̀wọ́adé Ìyàndá Ẹlẹ́wù Ẹtù mo pàgúwọ́ mọ́ mo ṣe kábíyèsí fọba ńlá ọba tí fọba jẹ. Kábíyèsí o. Ọba Ọ̀wọ́adé ọmọ wòrúkú sàbí adéròmú abokolábojú pa Aláàfin Ìyàndá Ẹlẹ́wù Ẹtù tí wéwu ara. Ọ̀dọ̀bálẹ̀ náà kọ́ba. Máyégún mo yíká mi ọ̀tún mo yíká mi òsì fún kábíyèsí ọba onírìṣà olórí aládé gbogbo. Àrólé Oòduà. Ayíkìtì ogun ayíkìtì ogun Imperial Majesty ọba Adéyẹyè Ògúnwùsì ẹni ìtàn Ọ̀jájá ọmọ ọba nílé Gíẹ̀sí òòṣà tí gbogbo ọmọ Oòduà ń fobì kàn ọba tí fọba jẹ. Àrólé Oòduà mo bẹ̀rù àgbà mo ṣe bà àgbà. Ọba jọba lọ. Mo ṣe kábíyèsí o. Kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Mo ṣèbà fórí adé. Mo ṣèbà fọ́ba Aláàfin Ọ̀yọ́. Mo ṣèbà Ọ̀nìrìṣà. Ọba lọba ń jẹ́kọ́. Ọ̀nìrìṣà àtàláàfin ò ṣe é rí fín. Talẹ̀rúkẹ́rú fojú ṣẹ́ wò. Gbogbo ẹlẹ́nu màrímà sọ ẹyẹ jàǹpátá. Alẹ́ kàtìkàtì. Ẹ mọ́fà Aláàfin bú Ọọ̀ni. Ẹ mọ́fọ̀ ní bú Aláàfin Ọ̀yọ́ ẹ sinmi húlàhúmọ̀. Alábòsí náà rè. Tálàgbà nínú Ọọ̀ni àtàláàfin Ọ̀yọ́ ìyẹn kọ́ n ló yẹ kó jẹ́ kókó sáwọn ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́. Akẹ́yìn sùn lókù àgbà. Báwọn àgbà méjèèjì bí wọ́n ṣe mú dàgbàsókè bá wa nílẹ̀ Yorùbá lóhun tó yẹ ká mọ́ polongo nílé lóko. Ó dáa fún ọkẹ́ máyé. Ẹ̀yin òpìtàn sán gangan. Mo kí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí. Mo kí wa wípé a kú dédé àsìkò yìí àsìkò bójú ọjọ́ ti rí ẹni ọdún bí bó ló ti rí lọ́dọ̀ tí yín. Ẹ rí pé mi ò wà composed torí pé inú mi ò dùn. Fídíò tí mo ṣe lánàá oríṣiríṣi ló ti bí kalẹ̀. Oríṣiríṣi tó ga ló ti bí kalẹ̀. Ó dẹ̀ yà mí lẹ́nu. Ẹgbọ́n náà ẹ̀yin èèyàn tẹ́ wo fídíò àná. Jẹ́ mo gbé lẹ́yìn ọba kankan. Àwọn kan láwọn rí the body language mi. Báwọn rí pé ẹ̀yin Ọọ̀ni ni mo wà. Wọ́n ti dìpè mí wọ́n lálé mi tààràtààrà kódà wọ́n threaten mi. Èmi ò kìí ṣe fracas o. Mi kì í báyàn ṣe. Ọlọ́dẹ̀ ráníyàn mi pé kí Yorùbá kó lóko ẹrú ló tẹ́ mi lọ́rùn ni mo fẹ́. Ọlọ́run ráníyàn mi pé gbogbo tí mo fojú ayé mi dù ó ní pé ká ṣẹ́gun Fúlàní kò nílùú wa kí Fúlàní má gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí àwọn kan àtàkì mi láti Ọ̀yọ́ tí wọ́n pè mí tán sọ̀rọ̀ ẹni mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Méjì láti ìlú òyìnbó ẹyọkan láti Nàìjíríà. In fact ẹyọkan ti Nàìjíríà ló bí mi nínú jù tó rọ́mọdé pátápátá ni kò jọ amúgbó kò jọ wèrè. Ajẹ́kuru kékuru tán láwo ẹ̀yin tó gbọ́wọ́ ẹ̀ sáwò. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ mo sọ́rí láti sọ pé gbogbo torí àwọn tó rí wọn pé wà lọ́yọ̀ọ́ àwọn tí wọ́n ní làákàyè pọ̀ bẹ́ẹ̀. Ọmọ sàn ní kópópó báyà ẹ̀ ni ó làwọn kọ̀ọ̀kan nínú yín. Mi ń ṣe ọmọ Ọ̀yọ́ ọmọ Ẹ̀gbá pápátá ni mí ìdẹ́ kí n ṣe ọmọ Ọ̀fẹ́. There is no reason tí mo fi lè máa gbè lẹ́yìn Ọọ̀ni tàbí gbè lẹ́yìn Ẹlẹ́wù Ẹtù ọba Akeem Ọ̀wọ́adé. Kò sí reason tí mo fi lè gbè lẹ́yìn kankan nínú wọn. Àmọ́ tóòtọ́ ọ̀rọ̀ bá déṣẹ́ gbọ́ ẹja sọ
ṣàkátà pa báyìí làgbàlagbà sétọ́ bí tọ́ bá ti yí lẹ́nu ó ti di tàmódì. ẹ̀yin tẹ́ dọ̀yọ̀rú ẹ lọ tagbéjẹ́ mọ́wọ́. ẹ̀yin tẹ́ da ọ̀yọ́rú ẹ lọ sọ agbéjẹ́ mọ́wọ́. ẹ̀yin tẹ́ pàtó òṣì fọ́ba mo gbòòrò yín pé kẹ́ ẹ lọ sọ agbéjẹ́ mọ́wọ́. pàjẹ́ balẹ́rù kò sí kú tí ó pàgbà tá à ní bá po lórí ẹ̀bẹ̀ ò ìhalẹ̀ lásán ni. mo kọjá ẹni téèyàn máa halẹ̀ mọ́ o gbogbo tí mo sọ pátá ni mo mọ̀. àwa ń dúkìlẹ̀ Yorùbá má bàjẹ́ àrọ́rọ̀ òótọ́ ọ̀rọ̀ àmọ́ máa fọ̀rọ̀ sọ àbí àwọn sọ ṣé nǹkan tó bá yín ṣe dáa ni. ká sòdodo ṣé nǹkan tẹ̀yìn àrọ́ Ọ̀yọ́ tẹ̀ ń ṣe ń tó dáa ni. If we must call a spade since ṣé kìí ṣe 2005 àbí 2000 kí ni Ọọ̀ni ti jẹ ọba ní ọ̀nà tí yí àyẹn mọ́ bọ̀ mo mọ̀ kó ti jọba before EndSARS. ó yẹ sọ fún mi náà ta ló lè sọ pé òun rí any violence act lọ́wọ́ Ọọ̀ni rí tàbá burú ti Ifẹ̀ jáde rí sí látọ̀dọ̀ Ọọ̀ni. Ọwádé jẹ ọba kò tí ì tóṣù kan àti rẹ́nìkan tí wọ́n sọ pé látàfin ni wọ́n ti nà tẹ́niyẹn dẹ̀ jẹ́bẹ́ tó ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè ṣé ń re ni. mo sọ̀rọ̀ sí ní ìjọ Friday ìjọ Saturday ẹnìkan pè mí wọlé láti ààfin ẹniyẹn dẹ̀ sọ̀rọ̀ ẹ torí ẹ̀ pé wọ́n á sọ fẹ́ nìyẹn pé ẹ mọ́ tẹ́ máa ṣe ẹ̀yin náà ẹ sọ fọba tó bá sọ pé lágbájá ò jẹ́ran jẹ́ ṣe bí tọ́hún máa dìfẹ́ǹdà rẹ̀ ni pé mi ò jẹ́ran jẹ́ o. àwọn èèyàn accuse ọba pọ́ba ni ó pàṣẹ pé kí wọ́n na bàbá ọba Ọ̀yọ́túnjí tó bá wá jọba kó tọ́ba ọba mú nǹkan kan pa ẹ̀ kò lè náyé social media láwà. It's a matter of kọ́ bá ṣe fídíò béèyàn kan bá jókòó tó bá mú fóònù báyìí tán ní kí tọ̀hún mú fóònù ẹ máa rìkọ́ọ̀dù ọba lápèrè ọba láàfin ọba ń bẹ̀ náà láńlá ọba ń bẹ̀ ló máa jókòó ló dẹ̀ máa dìbọ́ǹkì tó ṣẹlẹ̀. mi ò mọ̀ ń pẹ́ o báyìí lọ́rọ̀ ṣe rí o. wọ́n á dẹ̀ gbé kiri á go viral wọ́n á yọ ọwọ́ kò lára ọba pé ọba ò mọ nǹkan kan pẹ́. but the king never does that. nígbà tẹ́ni yẹn pé bí nǹkan tí mo sọ fún wọn nìyẹn mo ní ẹ sọ fọ́ba kan pé gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kí wọ́n dẹ̀ dìbọ́ǹkì ọ̀rọ̀ yẹn lójú wọn. ẹni tó pè mí yẹn ẹni tó ní làákàyè ni kì í ṣe àwọn idiot tó pè mí wọlé lánàá tọkọ bẹ̀ sí ní sọ jazz tó bá wọn lẹ́nu. mo ní ẹ padà ẹ sọ fọ́ba kí la fẹ́ gbà nù fracas kí la fẹ́ gbà. ọba yín ló dé lẹ́ ń jíjà gbà pẹ̀lú ẹ̀ ọba yín ló jẹ tàìjẹ lẹ́sọ pé kì í ṣe pé Ọọ̀ni for what. ṣé bọ́bá kan ló kúrò ń bẹ̀ àgbọ́ gbogbo jágbàjàgbà yìí gbà yé Adéyẹmí Lámídì kọ́ lọ́ fọ̀rùn kẹ́ bàbá yẹn. ó ṣe wá jẹ́ gbélé ìdè lẹ́bẹ̀rẹ̀ tán wèrè lẹ́bẹ̀rẹ̀ tán òṣì. bí ìdẹ́gbẹ́ lẹ́yìn anybody bí mo ṣe sọ̀rọ̀ sí Al-Moruf ní wọ́n sọ̀rọ̀ sí Awíkóńkó àbí ṣé kìí ṣe Ọọ̀ni l'Awíkóńkó wà lẹ́yìn ẹ̀. etí yín dígbà yẹn ẹ̀gbọ́n nígbà tí mo sọ̀rọ̀ despite the fact pé mi ò rí fídíò kankan tí ẹnikẹ́ni látọ̀dọ̀ Ọọ̀ni tí wọ́n fi tako Aláàfin. despite the fact pé mi ì rí fídíò kankan tí ń gbọ́ kankan látẹnu Aláàfin. despite the fact pé mò ń rí ìwà rẹ̀ látẹnu Ọọ̀ni. despite the fact pé gbogbo Ọọ̀ni tí mò ń rí ìwà ìfẹ́ ni mò ń rí látọ̀dọ̀ Ọọ̀ni yet mo tún sì kú Ọọ̀ni mọ́ ọ̀rọ̀ yẹn. ṣé bí kílẹ̀ Yorùbá lè tò ní torí pé mi fẹ́ apportion blemish lórí ẹnìkan mi fẹ́ apportion blame lórí ẹnìkan pé ẹ̀yin Aláàfin èmi náà dára wọn mi fẹ́ gbé lẹ́yìn ẹnìkan ṣùgbọ́n kì í ṣe pé àmọ́ òótọ́ ọ̀rọ̀ ṣe lẹ́yìn Ọ̀yọ́ lẹ́yìn jíjà àgbà ṣáláàfin bá yín jíjà àgbà ni bó tẹ̀ tí n kò jẹ́ pé it is crystal clear ṣàkàtà pàálà ṣetọ́ o bí tọ́ bá ti yí lẹ́nu ó ti dàrùn
gbogbo Yorùbá mọ ibi tó ń lọ, gbogbo Yorùbá dẹ̀ mọ̀ tọrọ, gbogbo Yorùbá mọ lídà wọn, a mọ ètò jẹ́ ọba nínú àwọn ọba, a dẹ̀ mọ ètò jó lórí ọba. Kí ló dé tó jẹ́ sí lẹ́fẹ́ máa dá gbogbo ẹ̀rù? Àní wọ́n tún sọ débi pé wọ́n ní di ọ̀tọ̀ pè mí wọlé, ọmọ kékeré tó pè mí wọlé láti Nàìjíríà tó sọ gbogbo ohun bọ́ ìyẹn tí mo gbọ́ kò lè jọmọ 20-something years lọ. Àwọn táwọn jẹ́bẹ̀rẹ̀, àwọn táwọn alátàfilélẹ̀, àbágbàgede àbíkínà pé ẹ̀ tó bá ṣọ́ra, a máa dènà dé ẹ́, a máa lù ẹ́ pa ní ẹ̀ẹ́dẹ́ lọ dènà dé Fúlàní. Gbogbo agbára yìí tẹ́ ní kí ló dé tẹ́ lọ sà fún Fúlàní. What have I said wrong? Kí ni tí mo sọ tó fa kẹ́ máa dúnkokò mọ́ mi, kẹ́ máa halẹ̀ mọ́ mi? What have I said? Ṣé fídíò tí mo ṣe yẹn, ṣé fídíò wípé mo gbè lẹ́yìn ẹnikẹ́ni ni? Tí gbogbo yín wá ń pè mí tẹ́ ń sọ mí sójú. Ẹ tí ẹ fẹ́ kẹ́nu kan eré Aláàfin rárá àbí? Ká máa bá yín bú Ọọ̀ni lẹ́fẹ́. Ọọ̀ni has done nothing wrong. Kẹ́ ẹ tètè gbọ́ sétí, mo là mọ́lẹ̀ sí. Ọọ̀ni ò bá yín jùdàgbà. Ọọ̀ni ò dẹ̀ tí ì ṣe nǹkan kan tó rọ́ǹgì tí mo rí. Bàbá yẹn dé, ó ń gbé gbogbo èèyàn mọ́ra, ó ń kó gbogbo èèyàn mọ́ra ni. The only ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wá ni pé when we are talking of Yorùbá nation kò bá wa dá sí. Ṣé bí n tọ́rọ̀ náà ló ń ṣẹlẹ̀ yìí? Tẹ́yìn Ifẹ̀, tẹ́yìn Ọ̀yọ́, tẹ́yìn pàtàn fáwapáwa tó kù kì í ṣe Yorùbá, ẹ̀yin nìkan ni Yorùbá. Igi kan dágbó ṣe ni. Ẹjọ́ tẹ́ bá dáwà tó kù à kì í ṣe Yorùbá. Ṣé gùn ni wá ni? Ṣé gùn làwa tó kù? Èdè Ògùn ni mo sọ lẹ́nu yìí. Wọ́n ní pẹ́pẹ́sẹ́ gbogbo àwa tó kù lálédè mi. Ẹ̀gbálẹ́gbà máa ń sọ, Ìjẹ̀bú náà máa sọ Ìjẹ̀bú. Ọ̀yọ́ nìkan ni ò lédè kankan. Ifẹ̀, ó ní ohun, ó ní Ifẹ̀, ó lédè Ifẹ̀ wọ́n máa ń sọ. So kí gbogbo nǹkan tá à ń sọ yẹ kì í ṣe Yorùbá. Tí n bá yí sẹ́gbà nísìn kì í ṣe Yorùbá ni mo sọ. Kí mo pé ààrẹ ìkẹ̀, kí dédé yín dédé nọ́sẹ̀tì yẹn wá ń ṣe yìí. Kí dédé ibi jágbàjàgbà yẹn ń ṣe ìkẹ̀, ìyẹn kì í ṣe Yorùbá. Èyí mo sọ lẹ́nu ẹ̀ kì í ṣe Yorùbá. Ajẹ́ gbogbo yẹn fọ́ etí yẹn di. Kẹ́ bá sọ pé gba yìí mo sọ kì í ṣe Yorùbá. Ẹ̀yin nìkan rẹ̀ jọ́ mọ́ Yorùbá náà. Ẹ̀ẹ́dẹ̀ tagbẹ́jẹ́ mọ́wọ́ kẹ́ ṣe sùúrù. Kẹ́ má dalẹ̀ Yorùbá rú fún wa. Kí ló dé? Kí là ń gbé tá gbé? Kí ni tá fẹ́ gbà nínú ká máa bára wa jà? Èrè tá fẹ́ gbà bẹ́dà. À ń sọ ní tí kára ṣe, ní tí mo sọ. Tí mo lè sọ pé mo bá Aláàfin kò ju pé Ọọ̀ni dé, Aláàfin jókòó ń kí. Mọ excuse tí gbogbo yín give. Kò lè dìde kọ́bakọ́ba, kò lè dìde kẹ́nibọ́dì. Ó lè dìde kí gọ́fúnà Ọ̀yọ́. Ó lè dìde kí gọ́fúnà Ọ̀yọ́ state. Ó lè dìde kí ìyàwó pírẹ́sidẹ́ǹtì. Ìkan sọ nínú kọ́mẹ́ǹtì pé ìyàwó gbogbo gọ́fúnà sì ju gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ. I couldn't imagine. Ẹ wo bí tí làákàyè ẹ lọ. Jọ́sọ́ ní fídíò Ọbaṣẹ́kì yẹn bẹ̀rẹ̀. Kẹ́ ẹ wo Àbẹ̀mọ́lá Ọbaṣẹ́kì, kí lórúkọ gọ́fúnà wọn lẹ́dọ̀, current gọ́fúnà wọn Ẹ̀pọ́gbọ́lò àbí kí náà ń pè. Kẹ́ ẹ wo ibi tí ọkùnrin yẹn ti ń kúnlẹ̀ bọ̀ wá kí ọba Ẹdó. Tẹ́yìn sọ pé gbogbo gọ́fúnà sí ilẹ̀ Yorùbá wọn kì í ṣẹgbẹ́ àwọn ọba yín. Kí ló burú nù pé èmi ọ̀rẹ́ mi dé, mo dìde mo kí aṣọ mọ́ra wa? There's no big deal in that. Tí bá ṣe pé ìgbéra sọ́lẹ̀ tó wà lórí ẹ̀mí gbogbo yín lọ́yọ̀ọ́. Àwọn kọ̀ọ̀kan wà lọ́yọ̀ọ́ tó jẹ́ pé mo mọ̀ pé ní ẹwọ́rú ẹ tó pè mí wọlé látàfin yẹn. Very 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 reasonable man, very sensible man. Tó bá jẹ́rú àwọn yẹn ni wọ́n sọ̀rọ̀ àjọ ọba ni. Mo mọ̀ pé wọ́n máa kásẹ̀ lọ́ba yẹn dáadáa. Gbogbo ẹ̀yin ni aburú tẹ́ lọ sọ̀rọ̀ àjọ ọba tẹ́ ń sọ tẹ́ ń pàtàn wèrè fún. Tíyẹn náà gùn lé lórí tán fi ń hùwà. Ẹ̀ẹ́dà lùlẹ̀. Èmi sọ tèmi o, bẹ́ẹ̀ bá dalẹ̀ Yorùbá rú, ìtàn nígbàgbé yín. Torí mi mọ̀ nǹkan tí mo sọ sí tó di kẹ́ máa dúnkokò mọ́ mi. I don't think I've said anything wrong. Ó dàbá ṣe rí pé bàbá ọba yẹn kú yẹn, ká dẹ̀ gbọ́ ká torí pé àfẹ́ ká ṣe ọ̀wọ́ adé tó ṣẹ̀ dé, ká má sọ nǹkan ká panu wọn. Is that what you people want? Ṣé nǹkan tẹ fẹ́ nìyẹn ni? Tọ́ba ò bá mọ̀ nípa ikú bàbá yẹn lóòótọ́ tí wọ́n ọ̀nà bàbá yẹn, let Ọba come out and come and debunk it.
very simple. For conversation tó wà kàkà play no program tí mo ṣe níjọ́ Saturday tó bá jẹ́ torí yẹn náà ṣe react. For conversation yẹn sọ́ba yẹn parọ́ ṣé bàbá yẹn parọ́ nú ẹ̀ ni tó bá jẹ́ rọ́ ni ẹ jẹ́ kó bá jáde kan wá debunk ẹ̀ pé ladies and gentlemen àbí sọ́ba ti dàgbà jẹ́ tó lè address press lọ ni. 2 months ago he was an ordinary person ọba elect ló wà. Today is an ọba. Tomorrow bóyá in the next 100 years lágbára Ọlọ́run wọn fọmọdé joyè wá fàgbà lò. In 100 years time wọ́n máa ti tàn. 100 years tó lọ àsí láyé 100 years tí gbàtà wà yàtọ̀ ní síbẹ̀ kí la wá ń gbé tá ń gbé kí ló dé kí ló le tó yẹn ẹ̀ẹ́dẹ̀ jẹ̀bù rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ṣe sùúrù ọmọ Ifẹ̀ mélòó lẹ́rí tó jáde tó wá ṣe fracas lẹ́yìn Awíkonko nìkan tá a rí ẹ̀tún náwó sẹ́lòmí ẹ̀ mọye gbogbo social media tẹ́yìn ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ ti bàjẹ́ káàkiri tó jẹ́ tán ìtàn tí ò ní mí nìtọ́jà pàtí yán níbo lẹ́ pákiri lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ má fọ̀rọ̀ ẹnu balẹ̀ Yorùbá jẹ́ mo ń ṣe sùúrù fún yín mo dẹ̀ ń gbọ́n pẹ́sọ́ ẹ̀dẹ̀ wá sọ di bàbàrà ẹ̀ wá ń torí yẹn pè mí à ń lálí mi à ń sọ̀rọ̀ sí mi I'm more than that kì í ṣe pé mi náà mọ nǹkan tí mo lè sọ kì í ṣe pé orí mi ò pé I know what to say I know what to do mo rí nǹkan tó ń ṣẹlẹ̀ mo mọ̀ díjú bí ẹ pé mi ò rí ni bàbá kan pè mí láti Fẹ̀ lánàá ó ní bàbá Gbàgede ó ní mo nífẹ̀ẹ́ yín ó ní ọmọ àgbà níyín ẹ̀tẹ̀ báwọn ọmọ Fẹ̀ yẹn bá pè yẹn ẹ rí pọ́n nílàkàyè ẹ rí wọ́n ṣe máa sọ̀rọ̀ torí pé wọ́n jíjàgbá ó lọ́mọ àgbà níyín ó ní mo gẹ́ẹ̀tì yín ó lẹ́ẹ̀mọ ẹmọ òótọ́ ṣùgbọ́n ẹ fẹ́ bọ̀rọ̀ jẹ́ ó lá gba blemish tẹ̀ fún wa ó lá gbà pé ọba wa àgbà pẹ́ ló jẹ̀bi ó ní ṣùgbọ́n àgbà ni o ṣẹ̀yìn náà mọ̀ òdodo mo ṣàdúrà fún bàbá yẹn mo ní ẹ̀sà ẹ jẹ́ kí irun bí kó lọ Nàìjíríà nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká jẹ́ kó gun omi tí mo sọ fún bàbá yẹn nìyẹn ẹ bá sọ fún gbogbo ẹni bá bínú nífẹ̀ẹ́ kan fọwọ́ wọnú bàbá yẹn dẹ̀ ṣàdúrà fún mi very simple ẹ̀yin wá ń pè mí wá ńlá lé mi ẹ̀ ń pè mí ẹ̀ sọ̀rọ̀ sí mi bí ẹni pẹ́yìn nìkan lẹ wà láyé gbogbo ẹ̀yin tẹ́ gbé fracas dání lọ́yọ̀ọ́ ẹ ya ṣe sùúrù kẹ lùlẹ̀ gan ẹ ṣe sùúrù kẹ lùlẹ̀ ṣé colonial life tẹ́ ń lò ń gbà yẹn ó sì wà lórí ẹ̀mí yín ni ṣé mo pa náà wà náà tẹ́ kó lẹ́rú àbẹ́rùn tí mo kẹ́gbà lẹ́rú ṣé láìfì yẹn lẹ́sìn rò pẹ́ ṣe ń lò empire yẹn lẹ́sìn fọkàn sí ló jẹ́ kẹ́ máa pàtàn jà pàtì yán níbo ló jẹ́ kẹ́ sọ̀rọ̀ ayín dolórí gbogbo lẹ Yorùbá tá ń fi yín dolórí gbogbo lẹ dolórí sí oníkálukú jọba sádùúgbò ẹ̀ ní kẹ́yẹ́ dìdàgbà kankan tí ò ní mínì Aláàfin yẹn lórí ikú bàbá yèyè jẹ́jẹ́ nípa gbèké ẹ̀rù ni kí n bo fọ̀wé mo ló ti dún mo ló dolórí sí lórí àwọn wo Aláàfin ló ń pàṣẹ wa l'Abẹ́òkúta ni òun Jáláké ẹ̀ẹ́dẹ̀ ṣe sùúrù anybody ò bọ́ anybody o àwọn tó tiẹ̀ jẹ́ pé àwọn tó jẹ́ pé celebrity wọ́n lọ sífẹ̀ àrítútọ́ Aláàfin tí ọ̀ nípa fún wọn lọ́rùn àrí bí bàbá ẹ̀ ṣe kó wọn mọ́ra tá tún máa bá wọn ṣe yẹ̀yẹ́ Mr. Macaroni lọ síbẹ̀ bàbá yẹn ń ṣe àbí kí wọ́n pe máa tó máa ṣe àyú Mr. Macaroni náà ni ọ̀ní ó tún ṣe jẹ́ ó tún yọ glasses lójú bàbá Ìjẹ̀ṣà kó tó ní kéèsì bàbá yẹn lọ sífẹ̀ ó pe ọ̀fọ̀ àmàlà ṣe kinní kan nígbà tí iyán wá ṣe kinní kan ọ̀ní tún correct ẹ̀ pé rárá bó ṣe yẹ kó sọ can you imagine irú ọba tá a fẹ́ nìyẹn náà ọba tó máa kẹ́rù mọ́ra tó máa kó jòyè mọ́ra tó máa kó nílé mọ́ra tó máa kálejò mọ́ra ẹ sọ fọ́wọ́ adé pé irú ọba tá a fẹ́ kó jẹ́ nìyẹn àwa la fi jẹ́ irú ọba tá a fẹ́ lórí oyè nìyẹn kì í sọ́bọ̀ ní fracas. If you must know the truth, let us say the truth. àfẹ́ wàhálà lẹ́ Yorùbá àdẹ̀fí bẹ́ẹ̀ ṣe ní gbogbo àwa tó kù à kì í ṣe Yorùbá. láàárọ̀ yìí ẹnìkan sẹ́ǹdé ìwì kan sí mi n tí mò ń gbọ́ látijọ́ yìí ni pé Awíkonko láti day one tó ti yan Aláàfin ló ti bá Aláàfin ṣọ̀tá irọ́ ni o ohun tí wọ́n ṣe sí Ọọ̀ni níbi coronation Aláàfin
ló bí Awíkókó nú o. Mo ti gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ o. Ìjọ ẹ̀ Awíkókó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ o. Ohun tó ṣe sáláàfin. Awíkókó jẹ́ bí pé ewì. Awíkókó ṣe ewì láti kí Aláàfin gbà tán kọ́kọ́ yàn. Tó bá tí bàbá yẹn bá ṣẹ́ ni tàbó bá èètì bàbá yẹn ni kò ní ṣe ewì láti kí. Ó kí ó tún ṣàdúrà fún, ó tún jẹ́ kí àwọn tí wọ́n ń bínú pé wọ́n yan bàbá yẹn wọ́n yan Ọwọ́ Adé ní Aláàfin, ó tún jẹ́ kí wọ́n mọ̀ pé Ọwọ́ Adé ló kàn. Láti mo gbọ́ ewì yẹn láàárọ̀ yìí, mo wà shocked. Kọ́ tí mo gbọ́ lẹ́nu àwọn ọmọ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ni pé Awíkókó hate ọba àwọn. Ẹ pé ọba yín, ẹ̀yin fúnra yín náà ẹ pera yín. Ẹ dálẹ̀ Yorùbá rú, ẹ má dálẹ̀ Yorùbá rú mọ́. Ẹ ṣe sùúrù, ẹ wo ọdún tẹ́ fi dúró ká tó rá Aláàfin tó dáa yàn. Àwa yàn síbẹ̀ tán, ẹ fẹ́ sọ bàbá yẹn dẹni burúkú. Cancel ẹ̀ ni, Àgbàdẹ ti sọ̀rọ̀. Ẹni tá a kọ́ ń kà tó ṣe kà, òun gan ti náwó kàkàn nú tẹ́lẹ̀ ni. Bàbá Ọwọ́ Adé, orí àwọn Ọ̀yọ́ nìkan lẹ́jọba sí o, orí gbogbo ilẹ̀ Yorùbá ní lẹ́jọba sí. Tó bá jẹ́ orí Ọ̀yọ́ nìkan lẹ́jọba sí, ẹ máa wù àtẹ̀wù yìí lọ. Ṣùgbọ́n ẹ rántí ọba tó jẹ tìlú fẹ̀, gbogbo ayé ò ní gbàgbé ẹ̀. Èyí tó dẹ̀ jẹ tìlú dahoro, gbogbo ayé ò ní gbàgbé ẹ̀. Tó bá dórí tí ilẹ̀ fẹ́ kítan Yorùbá ti dàrú, ókè ẹ continue. Tó bá jẹ́ pé ẹ fẹ́ kílẹ̀ Yorùbá sẹ́tù lórí tiyín, ẹ fìtàn rere lẹ̀. Ẹ pín gbogbo ọ̀tún, ẹ pè ṣàkọ̀tún àti ṣàkòsì. Ẹ parí ọ̀rọ̀ kẹ́nìbọ̀dì kan ṣàgbéjẹ mọ́wọ́. N tí mò ń sọ lánàá nìyẹn, táwọn èèyàn sọ mí dọ̀dẹ̀. Ẹ dẹ̀ àdírẹ́sì ikú bàbá ọba Ọ̀yọ́túnjí. Ẹ àdírẹ́sì ikú yẹn, a fẹ́ gbọ́ kí ló ṣẹlẹ̀ gan. Àwọn Yorùbá ń bínú gan gidi. Nígbà wo lẹ débẹ̀? Tó bá jẹ́ mi nírú ẹ̀ ṣẹlẹ̀ sí, máa rò lẹ́nu mi pé níjọ́wò síjọ́wò náà ẹ̀dẹ̀ fẹ́ sọ mí lẹ́nu, ìsọlẹ́nu tó ga ni. Ẹ̀yin lẹ máa clear orúkọ ara yín pé I know nothing about it. Yes, òótọ́ ni mo pàṣẹ kí wọ́n lé kúrò ní ààfin. In tó dẹ̀ ṣe tó ṣe rè tí mo fi ní kan lé. Àwọn èèyàn gan arorí pẹ̀lú yín pé yes, ó wọ̀ tí kẹ́ lè dànù lóòótọ́. Kán lé ni mo sọ, mi mẹ́tọ́nà mi tẹ̀ gbọ́ rí pé wọ́n nà. Basic. Àwọn fídíòsì yẹn táwa bá rí, a máa play ẹ̀ lọ́jọ́ àwọn èèyàn pé come, ẹ má fi tọba yẹn sí o, bá yẹn ò mú anything o. But a gbé ní má fọhùn sáàmọ́tẹ́ tó ṣe ni. Nǹkan yẹn ṣẹlẹ̀, allegation tó le tó yẹn wọ́n level against yín, you keep quiet, you didn't say anything. Ẹ sọ wá di wèrè, ẹ sọ fún wa pé ẹ máa ké kiri. Is that not what you're telling us characteristically? Àwọn òpìtàn wèrè kan tún wá jáde, àwọn náà wá ń pàtàn. Nísìn wọ́n tẹ̀ sọ fún wa pé ká má sọ Yorùbá nation mọ́, pé torí tó bá sọ Yorùbá nation àwọn Ọ̀yọ́ ni wọ́n ní. Ká má dárúkọ Oòduà nation ní ká má béèrè. Àkútú imagine níjọ́wò síjọ́wò nílẹ̀ Yorùbá kan ṣo náà ẹjẹ́ àdébù rẹ̀ já ṣàgbéjẹ mọ́wọ́ o. Èmi ò tí ì rí ibi tí Ọ̀ọ̀ni ti ń bẹ́ níbọ̀dì jíjà àgbà méjì. Tẹ́ ẹ bá ní mo gbè lẹ́yìn Ọ̀ọ̀ni, ó tó bẹ́ẹ̀ kẹ́ ní mo gbè lẹ́yìn ẹ̀ sí. Àwọn tí wọ́n dìdàgbà ní Ọ̀yọ́, àwọn ni wọ́n kó kókó báyà wọn. Àwọn lọ́mọ́sàn tí wọ́n kó kókó báyà wọn. Àwọn ló jẹ́ kí n máa fìbínú sọ̀rọ̀. For them to have even called me in láti máa sọ̀rọ̀ sí mi tí mi ìṣẹ́ tí mi rò. Ó wà lẹ́yìn Aláàfin, ó wà lẹ́yìn Ọ̀ọ̀ni, ò fẹ́ sọ̀rọ̀ síta ni, àti rí body language, àti rí how do you arínúròdè lẹ́yìn ni. Agbékùnmọ̀ràn ìmọ̀ràn kan lẹ́yìn tẹ́ fi mọ̀ pé mo tó wà lórí ẹ̀mí mi nìyẹn. Nítorí pé ìwà tẹ wù ara ń fún yín. Níjọ́ tí mo ti ṣe program, people can testify, I don't do fracas. Téèyàn bá tún mi dógiri mi kì í sọ̀rọ̀. Màá kàn sọ normal. Unity ni máa fi program mi wá látọjọ́ ẹ̀. Adẹ̀ sọ lọ́tún àṣọlá ń pè ní ọ̀wẹ̀, ẹ̀dẹ̀ jẹ́ kó máa láàrónú. Kí ló dé tó yẹn, kí ló dé? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká jẹ́bù rẹ̀ náà, ẹ já ṣe sùúrù. A sọ pé kílẹ̀ Yorùbá lè dá, kí orílẹ̀-èdè yìí pé kílẹ̀ Yorùbá má dàrú. Kájọ gbé àgbọn yẹn ká lè jọ gbé dórí. Fúlàní lọ̀tá wa, Ọ̀yọ́ kì í ṣọ̀tá wa, Ifẹ̀
ìṣọ̀tà wa ẹgbẹ́ kì í ṣọ̀tà wa ìjẹ̀bú kì í ṣọ̀tà gbogbo ilẹ̀ Yorùbá kì í ṣọ̀tà ara wa ọ̀rẹ́ ní ká jọ ṣe papọ̀ ká fìjàgbà méjì ká gbé ti sẹ́gbẹ̀ẹ́ àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ káyé gún kódà federal government recognize Ọọ̀ni as olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá tí wọ́n bá máa ṣe anything tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ ọba institution ẹ̀rí chairman Ọọ̀ni náà máa kọ síbẹ̀. That was why tó jẹ́ pé ìgbà tíyàwó president organize program lọ́yọ̀ọ́ ọ̀tọ̀ ní ayé Ọọ̀ni bóyá tó dẹ̀ bí Aláàfin nínú jọ yẹn nìyẹn. Everybody knows even government mọ̀ tọ́ ní bá ti máa involve Ọọ̀ni ni wọ́n nínú gbogbo institution of obas Ọọ̀ni nìkan náà recognize ilẹ̀ Yorùbá náà lọ́dẹ ta fẹ́ máa pín adẹ̀ tí ń bàbọ̀ bẹ́ẹ̀ ti pẹ́ àpọ̀ nítorí ṣé wọ́n fi ń gbowó ni ṣé wọ́n fi gbowó ń bì kan ni tẹ́ wá tẹ́ fẹ́ torí yẹ tẹ́ fẹ́ fi da very good program tí Yorùbá bá bọ̀ rù ẹ jẹ́ ká tọwọ́ ọmọ wa baṣọ ẹ jẹ́ àrí ọwọ́ ọ̀tẹ̀ ká bẹ́wọ́ ọ̀tẹ̀ ó máa ń fa orílẹ̀-èdè sẹ́yìn ni ó máa ń sara àwájú dẹni tó rágó ni ẹ̀yin náà ẹ̀wọ̀ ẹ̀yọ̀ ọ̀gbálẹ̀ kan bó ṣe gbẹ tó ti rìn yẹn tẹ́ ẹ bá ṣẹ báyìí kíákíá ló ṣe ṣẹ́ ṣùgbọ́n tó bá ṣùpọ̀ tó tó dídí ọwọ́ oṣùṣù ọwọ́ ni mí rẹ ní kẹ́ni tó lè tẹ̀ṣẹ́ tipẹ́tipẹ́ báyìí ló máa rọmọ wa lọ́wọ́ àgbájọ ọwọ́ báyìí tó la fi sọ̀yà ọ̀pọ̀ odò ọ̀pọ̀ eṣú ló máa ń di igi ọ̀pọ̀ odò ló máa ń dàgbàrà ọ̀pọ̀ agbára ló máa ń di òkun ọ̀pọ̀ agbára ló máa ń dodò ńlá ọ̀pọ̀ odò ńlá ló máa ń dòkun nítorí pé àjọṣepọ̀ ó máa ń bí tó dáa ni ṣùgbọ́n tẹ́ bá aṣọ lé ìtara yín tẹ́yìn kan bá aṣọ lé ìtara yín kò ń ṣe tó dáa àjòjì ọwọ́ kan kò gbẹ́rù dórí ẹ̀yin lẹ́nìkan tó fọwọ́ pàtẹ́wọ́ ọwọ́ kan ṣo tó fi pàtẹ́wọ́ ọwọ́ méjì lèyí ó papọ̀ tí táriwó fi sọ ẹ jẹ́ ká jọ ṣe papọ̀ lẹ̀ Yorùbá Àtọ́ọ̀ni àti Aláàfin ọ̀rẹ́ ni gbogbo wájọ gbọ́dọ̀ máa ṣe kẹ máa yàtọ̀ sọ́tọ̀ ilé ìlọ lórí tọ̀hún ni onírù eléyìí láàrin ìjọ́wò lẹ fẹ́ ṣe yẹn gbà ìjọ́wò lẹ fẹ́ ṣe yẹn gbà ẹ bá Láàfin sọ̀rọ̀ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tó kù tó jẹ́ pé fracas lẹ́yìn fẹ́ jókòó tì ẹ bára yín sọ̀rọ̀ ẹ bára yín sòdodo ọ̀rọ̀ gbogbo òtàn ṣe ẹyẹ pákiri mọ́ ẹ jẹ́ kọ́ńdọ̀ máa ṣe dáadáa kọ́ńdọ̀ ṣe bọ̀ síra wọn ó máa ṣe o kọ́ lọ́ ń fọ̀rọ̀ Kádéyẹmí àìmọye pictures tá a rí Kádéyẹmí tún máa bọ Aláàfin lọ́wọ́ kódà tó tún máa tẹ̀ tàdẹ̀ tún rí àtúnrí náà èyí tí Ọọ̀ni tóun náà pàdé Adéyẹmí tó bọ̀ lọ́wọ́ tó tóun ló tẹ̀ yes now bù fún mi kí n bù fún ọlọ́pọ̀lọ́ ké lódò mutual ni respect gbọ́dọ̀ jẹ́ when I give you respect you give me my respect too ìkan rèé Aláàfin lódòkó yìí tí Ọọ̀ni dìde tó bọ̀ lọ́wọ́ ìkan nìyẹn ìmí ilẹ̀ tún wà tààtún máa rí tó jẹ́ pálàfin bẹ̀rẹ̀ báyìí ni tó tẹ̀ fún what is big deal in that torí pé àwọn méjèèjì ní mutual understanding ẹ wo èjì bàbá Aláàfin tó gbéṣẹ́ ẹ wo èjì ọmọ ní Ọọ̀ni máa jẹ́ fáláàfin tí bàbá yẹn fi gbéṣẹ́ ní ìrìjà láàrin wọn rí ẹ̀yin tẹ́ ń pàtó òṣì lọ́yọ̀ yẹ́ ẹ̀rí tán burúkú pàǹgbà yẹn ṣé bàbá yẹn àti ẹ̀gbà ìláyè kẹ́ pàtó òṣì tí ò ti ní sọ fún yín pé kí gbogbo ní kálukú kó ẹ wo picture eléyìí ẹ wo picture eléyìí gbogbo wọn jọ ní mutual understandings láàrin ara wọn ẹ wo eléyìí inú wa máa dá fún ọmọ ìbò ṣe bá mi gbé yọ o ẹ wo eléyìí ẹ wo eléyìí síra wọn kí ló dé wọ́n dẹ̀ jọ gbé peacefully kò dẹ̀ sí wàhálà ẹ sọ fọ́wọ́ Adé Ọọ̀ni kì í ṣe ọ̀tá ẹ̀ òun náà gbọ́dọ̀ ṣe ọ̀tá pẹ̀lú Ọọ̀ni àwọn méjèèjì bí bàbá Adéyẹmí Lámídì tó gbéṣẹ́ ṣe pẹ̀lú Ọọ̀ni la ṣe fẹ́ kí Aláàfin eléyìí náà ṣe bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́ sọ pé bá wa ṣe so be it a pa Ọ̀yọ́ sọ́tọ̀ àkúkú kí Ọ̀yọ́ kú òun Yorùbá ká mọ̀ pé Ọ̀yọ́ òkè ìṣẹ̀lẹ̀ Yorùbá mọ́ àbí kẹ́ ẹ gé àwa kúrò láàrin yín kẹ́yìn nìkan máa jẹ́lẹ̀ Yorùbá kẹ́ ẹ fún àwa tó kù lórúkọ kí ló lè tó yẹ kí là ń gbé tàgbé ẹ jẹ́ àjẹbùrẹ́ o ẹ jẹ́ ká ṣe sùúrù o mo sì dúró lórí oneness ilẹ̀ Yorùbá mo sì dúró lórí kí Àtàláàfin àti Ọọ̀ni
kí wọ́n jọ ṣe pọ̀. Mo sì dúró lórí pé àwọn méjèèjì ló lórí ọba ilẹ̀ Yorùbá. Mo sì dúró wípé àwọn méjèèjì ni kí wọ́n jẹ́ coordinators àwọn ọba tó kù kí wọ́n lè listen sí nǹkan táwa Yorùbá fẹ́. àwọn tó bá sọ pé kò sọ náà nù yẹn tó sọ pé dandan àfi káwọn sá proof supremacy àfi káwọn sá jò lórí ni so be it. bí téèyàn ti ń ṣe irú ẹ̀ tó rúlà ẹ̀yin nu Ọlọ́run bẹ́ẹ̀ bá dalẹ̀ Yorùbá tẹ́ bá balẹ̀ Yorùbá jẹ́ dé ojú yẹn á mọ́. mo ń padà bọ̀. ẹ̀sìn mi pìtàn ìjà ó tó gẹ́. ẹ jẹ́ kọ́ba Aláàfin Ọ̀yọ́ ó rojú fọkàn lélẹ̀ ẹja bá sí mi. ẹ jẹ́ kọ́ba Onírìṣà ó rojú ráàyè gbajúmọ̀ polongo àlàáfíà tó ti ń polongo yíká gbogbo ilẹ̀ Yorùbá. òun ló ṣe pàtàkì. Ọọ̀ni ọ̀bá tìjà wá Aláàfin ọ̀bínú wọ́n bára rin ọjà. ẹ ṣe bí lásán lolú ti wọrí ọba Ṣọlá Ògíàmẹ Atúwàṣe kejì ń fara mọ́ àwọn ọmọ aládé gbogbo ni. ló gbọ́rọ̀. ìpolongo ìṣọ̀kan ọmọ Yorùbá tọ́nìrìṣà ń polongo rẹ̀ látìgbà tó ti gun orí ìtẹ́ níjọ́sí ń lọ jẹ́ káwọn ọba tó sopọ̀ máwọn ọmọ Odùduwà tí ń bẹ lóde ilẹ̀ Yorùbá ó mọ rántí ilé Ọ̀nìrìṣà ló ṣiṣẹ́ rẹ̀ débẹ̀. báà ni ẹ sọ̀rọ̀ lébẹ̀. Aláàfin Ọ̀yọ́ tuntun tó ṣẹ̀ṣẹ̀ dé ẹ fọ́ba láàyè lórí ìtẹ́ náà èfún láàyè. káyé gbọ́ba kọ́ lọ́ba ẹ̀yin òpìtàn Ọ̀yọ́ ẹ̀yin òpìtàn Ifẹ̀ kí ni dé tẹ́ ẹ̀ jẹ́ kọ́ba Aláàfin Ọ̀yọ́ ó pọ́dún kan nípò kẹ́ ẹ tó mọ pọnmi òkèrú tó dò kí ló ṣe tó fi jẹ́ pé iná ìtàn tó lè mú yapa bá wa nílẹ̀ Yorùbá lẹ̀ ń pa lójúmọ́. ẹ̀tàkẹ́tà. ọmọ Yorùbá ẹ tún ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ọmọ Yorùbá ẹ tún ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ Ọọ̀ni làgbà Aláàfin lẹ̀gbọ́n kí lẹ fẹ́ rí gbà ń bẹ̀. bá a dé bẹ́ẹ̀. ẹ káàbọ̀ padà tẹ́ ẹ bá wo ẹ̀gbẹ́ mi ẹ rí i pé àti pé mẹ́ta ń bí ọmọkùnrin kan làǹtìlanti ìyá rẹ̀ àtèmi fúnra mi. lánàá mo sọ̀rọ̀ lórí ọmọdékùnrin kan tí ihò tó tún wà ní heart tiẹ̀ náà bíi ti surprise. màmá ẹ̀ ló pè mí wọ́n ti pè mí tipẹ́ mo tiẹ̀ ti kọ́ bá wọn jà torí wọ́n bọ́ wá sábẹ́kúta láì sọ fún mi. wọ́n á sọ pé mi ò ráyè àná kan tó wá pè mo ló dáa kí lorúkọ ẹ̀ wọ́n ṣàṣàlàyé gbogbo bọ́rọ̀ ṣe jẹ́ wọ́n tó bá dé ní kí wọ́n wá torí kéèsì wọn ó sì wà minimal kò ń ṣo ní líle bíi ti surprise ní tí wọ́n ṣe ló sì wà minimal ni pé ẹ gbọ́ lẹ́nu wọn owó tí wọ́n need just flight ticket nìkan wọ́n ti rí sponsor fún surgery ọmọ yìí so surgical surgery àbíkẹ́lọ́gbé ẹ̀yìn olóòrùn medical máa ń pè surgery tán lọ ṣe fún àwọn Rotary Club ti gbé gbogbo owó tán máa san lọ́hùn accommodation everything wọ́n ti gbé kò wá yé mi kí ló dé tí wọ́n gbé gbogbo 100% wọ́n náà sọ fáwọn pé káwọn lọ wá flight ticket lọ́wọ́ ara wọn tó bá rí bẹ́ẹ̀ ṣé flight ticket ni ó ní èlò ní ó ní 3.5 pé even àwọn ti rí 1.5 ẹnu oníkan ó là ti gbọ́pọ̀ ọ̀hún ẹni oníbọn là ti ń gbọ́ mọ́ta èèyàn kì í sì mọ̀ pọ̀n bí ọlọ́mọ fún rẹ̀ madam ẹ káàárọ̀ sir. kí lorúkọ yín àti kí ló gbé yín débí. orúkọ mi ni Bíọ́lá Adéyẹmí orúkọ ọmọ mi ni Hamzat Adéyẹmí ẹ jọ̀ọ́ torí ọmọ yìí ni mo ṣe wá ó ní ihò nínú heart ẹ̀ ni àti bí ọdún bíi 5 báyìí ó ti ń fìnira lórí ayé ẹ̀ ìgbà tí agbede hospital wọ́n mọ̀ pé ihò ló wà nínú heart ẹ̀ bó ṣe wà yìí bó ṣe jókòó ìnira ló jókòó kò lè jókòó púpọ̀ mò ń pọn ni kò lè rìn mò ń pọn kiri ni ọmọ ọdún 9 ni bó ṣe wà ìgbà tí aṣáàrùn làbálàánú pàdé lọ́dọ̀ àwọn Rotary Club wọ́n lè gbé owó surgery torí wọ́n ní nǹkan tó ń ṣe pé India náà ti lè ṣe fún wa wọ́n dẹ̀ tó bá gbowó surgery ní India gbogbo ibi tí wọ́n máa dé sí accommodation gbogbo ibẹ̀ náà ti send sí wọ́n ti fún wa ní invitation letter. invitation letter yẹn wà bí. invitation letter yẹn wọ́n send ẹ̀ sórí fóònù fún wa bẹ́ẹ̀ ni so torí èmi ìgbà tó wà ní ká lọ máa wo flight yẹn kú 3.5 náà pè ṣùgbọ́n bí tí mo ṣáà tún ti rìn dé gbogbo tó lọ sí àwọn olóògùn náà wọ́n ṣàṣàánú ìyá àti rí 1.5 ó kù 2 million kó flight yẹn pé kódà àwọn òun ló kù nínú gbogbo àwọn tó ń yẹ kán lọ torí òun ní ẹnìkan tó ṣẹ́kù nílẹ̀ àwọn India gan tó ti invite wa pé kí ló tún dúró ṣàjẹ́ pé wọ́n pé owó flight yẹn ni kò tíì pé pé ká jọ gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi. Ọlọ́run ayọ̀ mi sí wa now báwo lẹ ṣe get pé nǹkan yẹn ṣe.
ìgbà tó wà kékeré kò lè tèrìn bàtà máa ń pọ ọmọ òrìn bákan náà so ìgbà tó yóò mo bímọ lé ó ti wà lọ́mọ ọdún 3 kò lè rìn kò rìn à ń sàn kiri ni dáwà rò pé ọmọ tí ò rìn àwọn ẹgbẹ́ ò rí báyìí àṣàgbédé hospital ìgbà tá a gbé dé hospital ní general hospital ní Ìkòròdú ìgbà tá a gbé dé general hospital ní Ìkòròdú wọ́n bá ní wípé kí n lọ ṣe test wọn kọ àwọn test lóríṣi mẹ́ta ìfúnmi àdè lọ ṣe mo mú fún wọn wọ́n kàn ní kí n ra oògùn fún ni mo dẹ̀ ra oògùn yẹn fún ìgbà tí mo tún rí pé kò sí changes ó gbọ́ ọmọ ọdún 4 lọ kò sí changes ní gbogbo táìmù endsars mọ́ táìmù kòró yẹn kò sí changes àbúrò ẹ̀ tí mo bí lé age of 7 months ní ẹ ti rìn òun ò rìn àbúrò ẹ̀ gan tún ní láti máa ń ṣì tiẹ̀ ni mo bá tún rò pé kí tún lélẹ̀ ọmọ kẹta jẹ́ wá máa ń rìn ọmọ yẹn wá jẹ́ ó jẹ́ nurse ọmọ yẹn wá pè mí ṣàkíyèsí pé kí n gbé ọmọ yẹn lọ sí Mercy ní Children's Hospital ní Èkó wípé wọ́n máa bá mi mọ nǹkan tí ó ń ṣe mo dẹ̀ tún gbé dé Mercy àti Mercy yẹn náà ti refer mi lọ sí Federal Hospital ní Òyìnbó nígbà tá a dé Òyìnbó wọ́n ṣàkọ gbogbo test yẹn fún mi mo lọ ṣe nínú echo test tá a wá ṣe náà ti rí pé ihò ló wà ní heart ẹ̀ àtìgbà yẹn láti nọ́ọ̀sì nígbà wọn pé 3 million náà máa ṣe nígbà yẹn ìgbà tó ṣàtúnyá àtúnwò pé ní 2021 nígbà tó dẹ̀ tó ti yá aṣáàrin àárí ẹ̀ torí iṣẹ́ tèmi ṣe kò gbé tó bàbá ẹ̀ náà ṣe kò gbé ìgbà tí mo ṣáà rí pé owó tí mo fi ń gbé lọ fún clinic láti bí báyìí lọ sí Òyìnbó yẹn ó pọ̀ jù fún mi láti Ìkòròdú lọ sí Òyìnbó ó pọ̀ jù fún mi lẹ́yìn kan wá fún mi nímọ̀ pé kí n ṣe gbé ọmọ ẹ̀ lọ sí ibi tó súnmọ́ mi ní LASUT mo ṣe wá ní òkè mo ṣe kúkú gbé lọ sí LASUT yẹn ní Ìkẹjà mo wá change hospital ìgbà tí mo dé hospital yẹn làwọn dókítà náà máa pè mí sákẹ́tì pé tá a bá rí ẹni fọ́ọ̀mù kan tán ni wọ́n help àwọn ọmọ wọn á jẹ́ kí n mọ̀ ìgbà tó bá di last year wọ́n ṣe pè mí sákẹ́tì nìyẹn wọ́n rí fọ́ọ̀mù yẹn pé Rotary Club pé wọ́n ṣe gift fún gbogbo àwọn ọmọ tó ní any problem ní heart wípé sọ pé wọ́n dẹ̀ fún mi fọ́ọ̀mù yẹn mo ṣàfihàn mo lọ submit ẹ̀ gọ́ọ̀sùn ta ní lọ́ọ̀kì ó pẹ̀lú àwọn tí wọ́n mú wọ́n dẹ̀ pè wá wọ́n ṣe pè wá látọ̀ yẹn pé ká wá fún meeting a lè lọ fún meeting ìgbà tá a lè dé meeting wọ́n jẹ́ pé wá pé ká má worry owó surgery ibi tán máa dé sí pé gbogbo àwọn máa gbé pé ṣùgbọ́n àwọn ò lè gbé owó flight mo dẹ̀ wọ́n tó pé a pọ̀ owó flight gbogbo wa náà máa fẹ́ pọ̀ jọ́dá tó máa gbówó surgery pé ká fara kalẹ̀ owó flight àlẹ́ ní òkà àgbàdá mo ṣáà ti kò sí mo ṣáà àwọn tó tún jẹ́ pé tá a bá tún rí àwọn bíi Rotary níbi ẹgbẹ́ wọn a tún lè lọ ọbẹ̀ ká ṣàlàyé fún wọn ibi tí mo tún lọ àwọn náà tún wẹ́ẹ̀pù ni ìgbà tí wọ́n wá rí pé ọjọ́ tí ń lọ òun nìkan ló pọ̀ àwọn kan ti lọ láti January àwọn kan lọ ní February àwọn kan ti lọ ní March tó ti dé ní April òun nìkan ló kù nínú wọn àwọn India nìkan ti send invitation letter sí wa pé ọmọ yìí àwọn làwọn dúró dè owó flight ẹ̀ ní òtí ó jẹ́ fi mi rá. ǹjẹ́ ní evidence to proof ṣé ẹ ní ẹni ìwé kankan láti hospital bí passport nǹkan kan. ìwé echo test ẹ̀ lélẹ̀ sà òmìnir Dr. Ọládìméjì ní dókítà ẹ̀ ní LASUT. ok 8 years ló wà ń bá ẹ. bẹ́ẹ̀ni ní LASUT 2024. bẹ́ẹ̀ni sà láṣẹ passport tí a lọ ṣe lélẹ̀. interpretation summary abdominus situs solitus atra gbogbo àwọn doctors yìí ó gbé èdè wọn yìí ok Dr. Ọládìméjì AB òun ló ṣe doctor ní LASUT àbí kọ̀ǹtínlélé application form approval ok ṣé ìtẹ́fi ti Rotary Club yẹn ni tó fi mú wow lágbára Ọlọ́run á jẹ́ kó lè lọ àwọn abiyamọ tí wọ́n ń wò wáyìí tí wọ́n gbókè x-ray yẹn ni ihò yẹn ni bóyá mo gbà omi ọmọ ó dárí pé bíbá ó yàtọ̀ tó lágbára Ọlọ́run àwòsàn ṣe passport ni kò ní expire mọ́ ń lọ́wọ́ lágbára ọlọ́mọ náà kò ní ṣàìmá lọ bọ́lọ́ ṣe ti kí náà pé surprise táwọn èèyàn bá mi surprise ẹ̀ eléyìí náà lágbára Ọlọ́run ọba ó kì í ṣe dáàdì ẹ̀ ní ètò dáàdì ẹ̀ ló máa gbé lọ Ọlọ́run àṣírọ̀ lágbára Ọlọ́run á lọ rí wọn bọ̀ rí Ọlọ́run tó bá aṣọ surprise lọ tó bọ̀ Ọlọ́run á bá wà ṣe tiẹ̀ náà rọrùn òun ni Amsat Olúwapẹ̀lúmi Adéyẹmí dáàdì ẹ̀ ní Adéyẹmí Túndé Yusuf ó dáa gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin onínúure ẹ̀yin tó jẹ́ pé abiyamọ tòótọ́ nìyí ẹ̀yin tẹ́ kì í fẹ́ káburú ṣe ọmọ kankan mo ti sọ pé lọ́dún yìí
mi ò ní help anybody for now, mo fẹ́ kẹ́ rest pàápàá jùlọ tí mo ṣẹ̀ sí ilé tán. But case ọmọ yìí wà peculiar. In fact láti ẹnu ọ̀nà wa kó tó rìn wọnú studio mo rí bó ṣe rìn. Ẹ wo igẹ̀, mo yẹ igẹ̀ yẹn wò láàárọ̀, igẹ̀ yẹn ti ga, so tó ń bá ti ẹ̀ ń parọ́ gbogbo tí mò ń rí lára ọmọ yìí kò sí irọ́ kankan bẹ̀, torí ṣe ráwọn èèyàn ti le, àwọn èèyàn á máa parọ́ tó bẹ́ẹ̀ mi ṣe máa ń fẹ́ dọ́pọ̀lọpọ̀ lóhùn, wọ́n dẹ̀ máa ń fúnra wọn ní nọ́mbà mi ni àgbàgede ẹgbà àgbàgede ṣe kí nǹkan màkàn bọ̀ àwọn peculiar cases tí ń bá rí báyìí mo máa ń dá wọn lóhùn. Mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà kárí ayé, as usual First Bank ní báǹkì wa, àkáǹtì tá a dẹ̀ máa ń lò lẹ́wọ́ yìí 2033 64 72 25 First Bank. Ẹ máa ṣe kíní kan, mo ní nọ́mbà yín lọ́wọ́ àbí? Beautiful. So ṣáwọn Rotary yẹn náà la máa rẹ̀ mí tówó yẹn síta bá ti bá yín gbà, àwọn náà máa ṣe tíkẹ́ẹ̀tì fún yín. Beautiful. Ẹ̀yin tí ẹni lọ́kì gan-an ń tán bá yín gbé wẹ́rẹ́ yẹn ṣé surprise ṣé àfẹ́ ẹ̀ná tó 12 million ṣá 16 million not in Nigeria. wọ́n sọ 16 náà ní lọ́hùn náà lọ lò lọ́hùn. So ó lọ́n ti bá yín gbé wẹ́rẹ́ yẹn, kódà Rotary Club of Nigeria ẹ ṣé o, ìwé wọn ni mo rí bí lóòótọ́ àbọ̀ nǹkan Rotary Club Gift of Life Committee, gbogbo yín pátá la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣeun. Registration number 623162, Department Cardio, Doctor in charge Dr. Ladimeji. Gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣeun gan o, Rotary Club of Nigeria. Lágbára Ọlọ́run á fi ọmọ ìtúbọ̀ yìnyín dáadáa, á jẹ́ kí ẹgbẹ́ yín kó túbọ̀ máa lọ síwájú lágbára Ọlọ́run ọba. Ẹ ṣeun ẹ̀bùn ńlá tẹ́ bá wa fún ọmọ yìí, ẹ̀bùn Hope for Life ẹ tún fẹ́ bá wa fún ní, torí pé bóyá wà yìí tó bá pẹ́ jù irú wọn máa ọlọ́mọ ẹ̀ kó kú, Ọlọ́run bá wa fún ní life padà. Bọ́lá ṣe bá wa fún surprise ní life, tí surprise dé ọmọ ńlá lé ní padà, ìjọ tó gbé wa tó yọwọ́ ẹ̀ṣẹ̀ sí mi àtúnjọ ṣeré, torí pé Ọlọ́run ti fún lálàáfíà lágbára Ọlọ́run. Adéyẹmí àbí Adéyẹmí náà lọ́wọ́ bá wa fún ní life padà, òun náà lálàáfíà pẹ̀lú Ọlọ́run. Ẹ má wọrí, ẹ̀yin náà túbọ̀ lọ máa ṣe àdúrà, kẹ́dẹ̀ appeal sí gbogbo abiyamọ ayé kí wọ́n gbà yín, ẹ̀yin náà ẹ bá wa bá wọn sọ̀rọ̀, torí pé lánàá mo sọ̀rọ̀ yẹn àwọn èèyàn ò tí ẹ̀kọ́ bí ara sí, kódà wọn dáhùn rárá. Mo wá fi ẹnu bẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ ayé lẹ́nìí, ẹ ti fojú ara yín rọ́mọ náà, condition tọmọ yìí wà ò tẹ́ mi lọ́rùn, ojú ṣe mo bá tó sùn sílẹ̀ lẹ̀ nígbà tí èmi máa fi dé studio, mo bá tó sùn sílẹ̀ lẹ̀ ni, ṣé kò lè jókòó pẹ́ àfi kó dọ̀bálẹ̀. Tó bá jókòó bó ṣe máa jókòó lé, ó máa kẹ́sẹ̀ méjèèjì. Lọ́sẹ̀ dẹ̀ sọ pé tí ò bá ti lè jókòó, tí ò bá ti jókòó bẹ́ẹ̀ yẹn jẹ́ yóò ní ibi flow ní ìwà rẹ̀. Tó ẹ̀yin abiyamọ ayé, ẹ̀yin onínúure, ẹ ṣàánú wa, ẹ jọ̀ọ́ ẹ má wo tèmi o, èèyàn burúkú lè rí, ẹ ṣáà wò tọmọ yìí, ẹ ṣàánú o. Lágbára Ọlọ́run sọ lánàá, èmi náà látọwọ́ mi màá gbé 200,000 lẹ̀ fún out of 2 million yìí, ó kù 1.8 million táwọn wá. Mo bẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ ayé pátá, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa, ẹ bá mi ṣàánú ọmọ ẹ̀. Awárẹ́ ni pè mí tó ní bàbá gbàgede èrò lẹ́sọ̀ kan fẹ́ gba tíkẹ́ẹ̀tì 2 million, bẹ̀rẹ̀ má wọ́rì ẹ̀sẹ̀ àkáǹtì yìí gbàm, tẹ́ni ẹ̀dẹ̀sán 2 million yẹn tá fi 1.5 million yẹn kún tán fi ra tíkẹ́ẹ̀tì, kò sí ìwọ̀n bẹ́ẹ̀. Ọlọ́run tẹ̀ tí Ọlọ́run ṣàánú ọmọ yìí gan, in tó bí ìyá surprise rí ló lè sọ ká tó rí owó tí ẹ̀ raise, ṣùgbọ́n dúpẹ́ fọlọ́run, Ọlọ́run fi ṣẹ́yìn wá, ó lọ rí ó bọ̀ rí, eléyìí náà á lọ rí á bọ̀ rí lágbára Ọlọ́run, kò ní kú sí operation yẹn pẹ̀lú ògo Ọlọ́run. Kí dáàdi yín lọ múra o, ó kálé mo mọ̀ ní kí n ti mọ̀ tẹ́lẹ̀ máa ti sọ pé yìí ní kẹ́ gbé nǹkan yín lọ. Iṣẹ́ yìí ó ṣe ọkùnrin, iṣẹ́ ọkùnrin o, ìṣiṣẹ́ ọkùnrin o, iṣẹ́ obìnrin ni, ṣé obìnrin ni, but Ọlọ́run aṣọ wọn lọ́ṣọ́ wọn bọ̀ lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin ní dúdú dùn lọ́rẹ tẹ́ ń wò mí káàkiri ayé, ẹ bá mi ṣàánú Amsat Quadri àbíkílẹ̀ pé Adéyẹmí Amsat, ẹ bá mi ṣàánú ẹ̀ nítorí Ọlọ́run,
ẹ má wo tèmi o ẹ wo tọmọ yìí 2 million péré là wá even it's not up to 2 million only 1.8 èmi náà ṣáàlà máa fún 200,000 n tó bá lọ́wọ́ mi ní o kò burú tèmi náà bá gbogbo 2 million lẹ̀ kọ́ ló ń gbé mi dérò kò bẹ́ẹ̀ mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ bá mi ṣàánú Adéyẹmí Hamzat tó oníyanṣẹ́ ọlọ́kà ṣe wẹ̀yìn tí ẹ bá wo ètò ìwòyìn la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan nílẹ̀ Yorùbá Ọlọ́run á ṣe dáadáa fún wa. ẹ káàárọ̀ ẹ káàsán níbi tẹ́ bá ti ń gbọ́ mi ẹ jọ̀ọ́ mo tún ní kí n ṣe ọ́díò náà ni so that ká lè máa encourage ara wa and to be able to open the eyes of our people to some of the things that they don't know ká dẹ̀ lè máa prepare ara wa for our freedom that is so near and I want to appreciate our leader Professor Banji Akintoye, Chief Sunday Igboho and every other people that are working with them. So ẹ jẹ́ ká sáré bọ́ sínú agbami ọ̀rọ̀ tí a fẹ́ discuss now. Nǹkan méjì ni mo fẹ́ discuss lénìí. Number one tí mo fẹ́ discuss ni pé lórí under topic tó jẹ́ avoid and desist from every form of distraction. Gbogbo àwọn nǹkan tó lè jẹ́ distraction ká gbàgbé nípa ẹ̀. Now ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí first one. Tẹ́ bá rí sí yìí ṣẹ́rí pa ti ń prepare fún rally tí wọ́n ti sọ wípé inú oṣù karùn-ún May yìí tá a wà yìí nínú oṣù yìí la máa ṣe rally. Ẹ̀rí pọ́n tó ti gbé oríṣiríṣi distraction káàkiri. Ìkíní ẹ rí ọ̀rọ̀ ìjà Aláàfin Ọọ̀ni kìnìkan. Mo fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi jẹ́ gbogbo yín wípé ńgbà tí mo ń sọ wípé kẹ́ gbàgbé ń pẹ̀ kẹ́ má bá wọn dá sí kẹ́ fi gbogbo ẹ̀ ó dàbí ìsọkúsọ. APC wọ́n ti tọwọ́ bọ̀ báyìí wọ́n tún ti wá kọ́ àwọn bọ́ọ̀sì kan jáde ń sìn wọ́n ti kọ́ wọn síta ń sìn wọ́n sọ pé àwọn ń ṣe Yorùbá o kìnìkan now what the aim nǹkan tó fẹ́ achieve fún bẹ́ẹ̀ ni wípé wọ́n fẹ́ da gbogbo ẹ̀rú ṣe pé gbogbo nǹkan tá a ti ń ṣe látijọ́ ẹ̀ ṣe mọ̀ wípé ọ̀rọ̀ pé Yorùbá nation wọ́n ti ń dàrú pé no Odùduwà nation ló máa jẹ́ káàárọ̀ oòjíire ni kìnìkan nation ni kìnìkan ni wọ́n fi yẹn wọ́n fi ń cause distraction so that gbogbo a máa bára wa jà yẹn la máa rún mẹ́nu kìnìkan torí ẹ̀ mo ṣe sọ fún yín pé àtọ́ba kìíní àtọ́ba kejì kò sẹ́ni tó wúlò fún wa náà méjèèjì tẹ́lẹ̀ eléyìí tàkọ́kọ́ àtìgbà tó ti yẹ kó di amalgamate nǹkan tí Aláàfin amalgamate tó yẹ kó di amalgamate ẹ̀ tó yẹ kó dìde tó bá jẹ́ pé òun ni bàbá lóòótọ́ tó yẹ kó sọ̀rọ̀ síta kó dìde he failed in his responsibilities eléyìí tó ṣẹ̀ṣẹ̀ dé náà ìjàgbá ló ń jà kò rántí wípé àwọn Fúlàní wọ́n fún ní Ose Ṣàngó lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n lé bàbá ìrandíran kúrò ní Ọ̀yọ́lé they need that Ọ̀yọ́lé still remain fallow. Fúlàní ló wà ní orí ilẹ̀ Ọ̀yọ́lé mo ṣe ń bá yín sọ̀rọ̀ sí yìí even government cannot go there àwọn Fúlàní terrorists náà occupy kò tí ẹ rò pé òkè o how do I do this thing kó face squarely ọ̀rọ̀ ọjà náà èmi ojú ìwọ ojú mi so forget about them we are not interested in them they are distraction. APC dẹ̀ ti tọ́ bọ̀rọ̀ yẹn wọ́n ti lọ ń go ti ń kó oríṣiríṣi yẹn kíní kan wọ́n ti ń bẹ̀rẹ̀ tán oríṣiríṣi it has never profited us so forget about them. Number two nǹkan kejì ni ọ̀rọ̀ woman wèrè yìí this deranged woman onítìrí kẹrìpọ̀ náà tún ti bẹ́ síta sí wọ́n ti sanwó fáwọn bọ́ọ̀sì kan àwọn náà sọ pé àwọn fẹ́ ṣe rally àwọn fẹ́ ṣe kinní kan they are just choosing it to divert our attention and I want you to know that it's now obvious that this woman ṣe wọn pé mo sọ Ṣadé Tinubu ló gbéṣẹ́ fún initially nígbà tí wọ́n á rí pé wọ́n ń ṣiṣẹ́ dáadáa a lot of other politicians Yorùbá politicians ti tọ́ bọ̀ so òun ń ṣiṣẹ́ tiẹ̀ náà ní lọ́tọ̀ so she's a distraction a very big one so let's forget about it. Number 3 distraction is Ọbásanjọ́. Now Ọbásanjọ́ tẹ́ bá rí Ọbásanjọ́ lẹ́nujọ́ mẹ́ta ó ti lọ bá Akínwùmí Adésínà ó ń prepare fún 2027 now tẹ́ bá rí nígbà tán ṣe that election tán ṣe lọ tá ní kán máa ṣe tán sàtòrí kókó pé àwọn máa ṣe pọ́nmú lódòdó làwọn máa dìbò fún kíníkà làwọn máa dìbò fún Peter Obi ló support then Peter Obi failed now Peter Obi yẹn ṣó ti yẹ yín tó support yẹn ti fail so ń sìn kò support Peter Obi mọ́ ó ti lọ bá Akínwùmí Adésínà sí now Akínwùmí Adésínà is a Yorùbá guy and he looks smart even though he's a slave but he looks smart and educated ara àwọn Yorùbá kí náà ń pè wọ́n intellectual ṣòye yín tá a ní tó yẹ kí wọ́n mọ̀ kán ronú wípé inú ìgbèkùn ni ìran wọn wà but tí wọ́n ní nǹkan kan tó fẹ́ ṣe fúnra wọn except their own selfish interest so ó ṣàdọ̀ba wọn jọ sọ̀rọ̀ so ó ti ń prepare fún 2027 now if you see the moves of Ọbásanjọ́ pé ó ń prepare fún 2027 wàá rò pé ó fẹ́ kí Akínwùmí Adésínà kó di president ní irọ́ o kò ń ṣe pé ó fẹ́ kó di president o
And I don't know if Adesina Akinwumi, if he knows, or if he's playing along, or if he doesn't know. Now, let me tell you what Obasanjo is doing now. What happened is that, what happened was that in 1884 Berlin Conference, Europeans wọ́n pín Africa mọ́ra wọn lọ́wọ́, àwọn France àwọn kó ìpín tiwọn, Britain náà kó pín tiẹ̀. So ara ìkógun tí Britain kó tán kó wa lẹ́rú tán sọ wá di dìdìrìn tán kó àwọn bàbá wa lẹ́rú, ara ìkógun tán kó ní Nàìjíríà. So ti yé yín. Now listen to me. Now ńgbà tán ṣàkó wọ́n dẹ̀ ti ń ṣèjọba yẹn, wọ́n ń ṣe lọ. So Fúlàní ni Britain máa ń lò, because àwọn Fúlàní ẹ ti rí i pé dìdìrì ni wọ́n sọ àwọn náà gbéjọba fún, àwọn náà ń control, àwọn náà wà náà jẹ́ ìwìn tó wà nù jíìn tán control Fúlàní. So wọ́n ti gbéjọba fún ọ. So Fúlàní control gbogbo àwọn Yorùbá àti àwọn Yíbò àti gbogbo àwọn tó kù. Now nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé ẹni tí Fúlàní bá fẹ́ kó, ẹni tí Britain bá fẹ́ kó jẹ president, I'm a supporter through Fulani. So they have seen Obasanjo as a useful idiot. So I want to know Obasanjo na man low because it's a useful tool for, to them. So now, nígbà tí wọ́n ṣàṣe ogbó kìíní yẹn tán, now àwọn tí France wá kó ní Kogun, èmi làwọn Mali nǹkankan bẹ́ẹ̀ yẹn, gbogbo àwọn ẹ̀ tí ń rẹ́bù wọ́n ti ń kúrò lọ́nà France. And let me tell you, this country, they cannot survive without Africa. That's another topic. I don't want to go there today. Let me quickly summarize what I'm trying to explain to you so that I can learn more Ottawa and what we're doing. Now, so I want to rebel. So France is really pay, I want lose now. Me presidency in Nigeria by Tinubu lo wambe. Now, right from the first time Totigori presidency show ye validation lo nwa kakiri, but he has not been able to get that validation. Show ti ye now. Nígbà tí France tí wọ́n ti ní crack pẹ̀lú àwọn ọmọ kéékèèké tán kó jọ, so Tinubu ti lọ make some alliance pẹ̀lú wọn, dẹ̀ ti rí pé kìnìkan, so wọ́n sáré lásìpọ̀ mọ́ Tinubu. Now Britain inú wọn ò dùn pé Tinubu pé ó ti lọ ń lásìpọ̀ mọ́ àwọn France, because Tinubu is like tẹ́ bá sá ti lè fún mi ní yí àtẹ̀yẹ tí mo fẹ́, tẹ́ fún mi validation má wọ̀rí ẹni tí tẹ́ bá fẹ́ nu Nàìjíríà mi á kó fún yẹn mi mo wà ní charge ẹ̀ báyìí. Do you understand what I'm saying? So àwọn Britain àwọn ti wá rí, so wọ́n ti bá àwọn Fúlàní sọ̀rọ̀ pé olórí burúkú bọ̀bọ̀ yìí o kìnìkan. So Fúlàní sì wọn fẹ́ kí Tinubu continue, kò dẹ̀ sí bá ṣe fẹ́ ṣe, ṣó ti yẹ yín. Then coupled with the fact that our kan sọ pé Yorùbá nation, our kan sọ pé Yorùbá nation. So what they did, they approached Obasanjo. So nǹkan tó Obasanjo wá ṣe ni pé Obasanjo ti lọ bá Fẹ́mi Adésínà Akínwùmí Adésínà pé kó má worry, wọ́n máa sọ di president kankan báyìí. Kò ń ṣe ọmọ pé kò lè di president, kò ń ṣe pé ó máa di president. Nǹkan tó ń ṣe political game tó ń play ni pé ṣẹ́rí tán bá lo Akínwùmí Adésínà yẹn ṣóye yín ní election rọ wọn tí ò ní ṣẹlẹ̀ o ní 2027 tán plan yẹn, wọ́n fẹ́ fi counter Tinubu ni. Reason ni wípé Akínwùmí Adésínà, there will be some Igbos tó máa wí pé Akínwùmí Adésínà at least ó sì make sense ju Tinubu lọ. There will be so many Yoruba, especially some of these our youths tán pé àwọn lóbìdíẹ̀ǹt yìí, so wọ́n á wò pé táwọn bá tiẹ̀ fẹ́ dìbò fún Yorùbá pé káwọn dìbò fún Akínwùmí Adésínà pé at least ìyẹn sì get sense ju Tinubu lọ. So most of the southern votes wọ́n máa vote fún Akínwùmí Adésínà because wọ́n á believe pé vote àwọn máa count. Unfortunately ṣẹ́rí gbà tán bá máa ka gbogbo vote yẹn north ló wá máa win. ṣẹ́rí tí Fúlàní tán bá ti wá lè gba presidency yẹn wọ́n máa win Tinubu, forget it, tán bá sí election yẹn. So tán bá ti wá lè gba presidency yẹn, then Yorùbá is finished. ọmọ alọ́ọ̀kì wáyìn ni we are what? We are finished. Are you getting my point? So that is why tó jẹ́ wípé ṣẹ́ni gbogbo game tán play yẹn kò ń ṣe pọ́ bá ṣe jọ ń play ẹ̀ o torí Akínwùmí Ambode o ó mọ̀ so wọ́n fẹ́ fi fọ́ ìbò Tinubu so that agbára fi lè padà sí north. Iṣẹ́ tí Ọbásanjọ́ tí yẹn ń ṣe nìyẹn, ṣó ti yé yín. So all these people, they are distraction. Now ìdí tá a fi lè ṣẹ́ gbogbo wọn lẹ́yìn, tá a fi máa ṣẹ́ wọn lẹ́yìn òní final rally of our exit from Nigeria. ṣẹ́rí tí a bá kúrò, let me tell you, the whole world is preparing for Third World War. ṣẹ́rí nígbà tán ja Second World War tán, mi mọ̀ báyọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ wípé Yorùbá, ilẹ̀ Yorùbá, Britain wá yá owó lọ́wọ́ wa tán tí ìsàn dèní lé ní. Mi mọ̀ báyọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ o. Some of the money that they used to rebuild Britain was from Yoruba land. I am telling you nothing but absolute truth. Now ṣẹ́rí ogun tán tún wá fẹ́ jà yìí, ilẹ̀ Yorùbá náà fi máa kó ìkógun tí a bá tètè yọra wa kúrò nínú British business center called Nigeria. So ẹ jẹ́ kí n parí ẹ̀bẹ̀ yẹn now.
one of the major problem or the only major gladiator problem ta ní nílẹ̀ Yorùbá ó ní Tinubu. Màá dẹ̀ ṣàlàyé ẹ̀ fún yín. The question is, who is this Tinubu? Now, Sherry, problem wa pọ̀ gan, because one of our major problem is the fact that we don't have leaders. We don't have traditional leader. We don't have spiritual or religious leader. We don't have social leader. We don't have corporate leader. We don't have elder. Let me start from the elder. Now, ẹni tá lè sọ pé ó dàgbà nílẹ̀ Yorùbá tí wọ́n wò pé kíní onímọ̀ Ondo yẹn Fáṣọ̀rántí, but look at him, the man is almost 100 years. Nígbà tí Fúlàní pa ọmọ ẹ̀ tí gbogbo à ń pariwo Fúlàní ló pa ọ, Tinubu yìí because of his own personal selfish reason ó lọ síbẹ̀ ó ní Fúlàní báwo ni kíní kan, where are the cows báwo náà tẹ́tọ́ pé Fúlàní ló pa. Only kí á ṣe àwọn Fúlàní so that he can because of his own personal ambition over the president. At the end of the day wọ́n máa discover pé Fúlàní ló máa pọ̀ ọmọ Fáṣọ̀rántí lóòótọ́. Dè ní Tinubu ò san kankan pẹ̀mọ́ bọ̀ ó gbówó fún màá yẹn. Bàbá ọ̀ náà lé ní tó lùsì ọmọ tó yẹ kó ṣe ìgbẹ̀yẹn tó yẹ kó ṣẹ̀yẹ ó lùsì ẹ̀ lọ́jọ́ ayé. Tinubu náà ló máa ń support lé ní. Bàbá tó jẹ́ pé kò tiẹ̀ báyà ló gan ló mọ̀ pé ní ọdún 2025 la wà. So wọ́n á pààkì ẹ̀ sínú wheelchair. Tinubu ló ń support kìnìkan Tinubu is doing fine. Àwọn bàbá yẹn ṣó ti yé yín, àwọn bàbá yẹn so they are nothing. All those people, just forget about them. So we don't have elders. Sáwọn Afẹ́nifẹ́re àbáwọn Bísí Àkàndé àbáwọn gbogbo àwọn ọ̀ṣọ́ba àbáwọn political sáwọn lè máa pè ní Yorùbá elders. They are no elders. These ones are criminals. Nǹkan tó máa jẹ náà wá káàkiri. Àwọn dẹ̀ mọ̀ pé àwọn ò ní ọjọ́ ọ̀la. So forget it. Tẹ́ bá ń wò pé ẹ̀yin bàbá ẹ̀dẹ̀ sọ̀rọ̀ torí ọjọ́ ọ̀la torí àti sùn ẹ̀kẹ́ tí ẹ wo kíní wọn lọ́jọ́ ọ̀la àwọn gan mọ̀. That is the reason why tó jẹ́ wípé àwọn ọmọ wọn káwọn ọmọ wọn kàn lọ sí school kàn read the engineering kàn read the medicine kàn read the business kàn read the whatever tán bá tiẹ̀ read kàn read the science kàn read the gbogbo ẹ̀. They know that they don't have tomorrow. Because àwọn ọmọ wọn tẹ́ bá wò wọn at the end of the day bí political appointees náà máa ṣe gbẹ̀yìn bí PA nǹkan kan làwọn ọmọ wọn máa ṣe. They don't amount to nothing because àwọn gan mọ̀ they know what they have done. They don't have tomorrow. So you don't have leaders. We don't have elders in Yoruba land. We don't have religious leaders. In Christendom ẹni tá a bá pè ní spiritual or religious leader ní ẹ̀sìn ìgbàgbọ́ nílẹ̀ Yorùbá ní ẹni ọ̀wọ̀ jùlọ Bàbá Adébóyè. But look at Baba. Wọ́n ń pààyàn nílẹ̀ Yorùbá, bàbá ò sọ̀rọ̀. Ṣùgbọ́n Israel tán òun àti Philistine jẹ́ àtọ́jẹ́ pé wọ́n àti Israel mélòó. Israel tán pa lè kà wọ́n báyìí. Ọmọ Yorùbá tán pa àti lè kà wọ́n. Bàbá sáré bẹ́ jáde òun ṣe fídíò òun support Israel. Israel ní kinní kan. Náà nù yín pé ọmọ Ìfẹ̀wàrà lòun pé òun sọ ọmọ Israel. Pé Israel gan ọ̀ràn wọn tiẹ̀ mọ̀ pé báyọ̀ ń exist. You can see. Nígbà tí n bá sọ pé gbogbo àwọn àgbàlagbà yìí they are slaves but they don't know. We don't have Islamic, religious leader. We don't have them. Ọ̀pọ̀lọpọ̀ wọn kàn sun òṣùká, wọn rápù bẹ́síìtì, wọn rápù ẹ̀ sórí. Nínú ooru, wọn rápù bẹ́síìtì sórí, wọn kàn máa káàkiri, wọn kórùgbọ̀ sọ́rùn, wọn kàn máa káàkiri. Worú bàbá tó kú níbàdàn yẹn, tí Chief Igboho tiẹ̀ láìkì bàbá yẹn báyìí, Muyideen Bello àbí kí náà tiẹ̀ máa ń pe Àjàní Bello àbí bàbá yẹn, tẹ́ máa ròyìn pé àgbà Yorùbá ni. Níjọ́ tó preach tó mo gbọ́ wá sí ẹ̀ kan. Ẹ jẹ́ ká tún lọ sí traditional. Do we have traditional, leaders? We don't have. Ẹ worú bàbá wa bàbá Ẹlẹ́bùúbọn tán wà ní Òṣogbo àbíbo náà tiẹ̀ wà. If you listen to that baba, the kind of wisdom that comes out of his mouth, the man, is knowledgeable. But bí bàbá yẹn nípa ìgbéjáde ilẹ̀ Yorùbá bá ṣe máa gba òmìnira, ó máa pa lówe ni ó máa ṣe parable ni. They are not courageous. Ẹ lágbára wà nílẹ̀ Yorùbá, Ògún wà, kìíní kan wà, àwọn bàbá wa wọ́n lágbára. You as someone that is a researcher, tẹ́ mọ̀ gbogbo ìdí kìíní yìí, ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa dìde, bẹ́ẹ̀ ṣe máa fi ọ̀rọ̀ lásán bí àràbà ọ̀rọ̀ lásán tẹ́ fi máa sọ táwọn Fúlàní tán máa rìn lọ. Irọ́ ni. So we don't have them. Just forget. Ṣé ẹni tí ò bá ti lè sọ̀rọ̀ pé kan báyìí ni, forget about them. So we don't have them. We don't have social leaders.
we are our social leader bàbá òbèrè bàbá ti dàgbà King Sunny Adé sáwọn lè máa sọ pé kó wá sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá bàbá tó jẹ́ pé bàbá bísínẹ́sì tiẹ̀ ló ń ṣe Alhaji Dangote àwọn yẹn àti Dangote àtèyí tí ò Dangote àti Chukwuma àti gbogbo ẹ̀ làwọn ń kì í tiwọn káwọn fi gbowó tiwọn. Look at all our youths. There is this boy wọ́n pè ní Nas boy boy yẹn wọ́n máa ń ṣe skit gan skit ẹ̀dẹ̀ máa ń dùn gẹ́lẹ́ mọ̀ pé Yorùbá ni ó sọ̀rọ̀ kan jọ́ kan mi mẹ́nìkan tó pè ní Yorùbá no come here these Yorùbá people ó dínà Yorùbá and you know why? Don't blame him. Sherry, to them, Yorubas are poor, Yoruba dirty, Yoruba killing, Yorubas are criminal, Yorubas are cruel. Macron, they find almost every opportunity to deny their lineage. They can use Yoruba language to make money. They can use Yoruba culture. They can use Yoruba space, Yoruba land. But when it comes to anything that protects Yoruba heritage, they deny it. You know why? Because they don't have. There's nobody as a symbol of of reverence. To them, Yoruba is nothing. Yoruba is useless. Traditional leaders ńkọ́ Ṣọ́ọ̀ni la fẹ́ sọ ni àbódìdí kí lorúkọ bọ̀bọ̀ boy tí Tinubu tó fi jọba lẹ́kọ̀ọ́ yìí Ẹlẹ́gùṣì tí yẹn lanu gbàgà tó ní yẹn tó bá ti ń gbalẹ̀ Yorùbá tó bá ti fẹ́ ṣe Yorùbá nation yẹn gan Èkó máa dá dúró ni Èkó ní bá Yorùbá Èkó ń sara Yorùbá olórí burúkú ẹ̀ ń gbà tó fẹ́ dẹ̀fẹ̀ dìbò 2023 tí àwọn Ìgbò tán ti yí wọn lágbòdànù gbogbo náà bẹ́ síta tán sọ Yorùbá ẹ má jẹ́ kán gbalẹ̀ kó ilẹ̀ Yorùbá ni ẹ má jẹ́ kán gbalẹ̀ kó so wọ́n mọ̀ ń gbà yẹn pé ilẹ̀ Yorùbá ni ẹjọ́ mo fọlọ́ọ̀bẹ̀yìn don't let any one of them. It is too late for them to talk. Don't let them cause distraction to us. Let us remain focused because àwa la máa gbára wa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ògbódò wa kìsà ọmọ ẹlẹ́ran